ìran kẹta. Aríbùnmi ọ̀rẹ́ Àìná tí ó ń bá sọ̀rọ̀ nínú ilé rẹ̀. Bùnmi, báwo ni bọ̀dá Tájù ṣe wá ṣe báyìí? Ṣé lílé síta ló máa jẹ́ ká rójútu ọ̀rọ̀ ni? Àìná, ta ń ni bọ̀dá òpònú amukun mẹ́kọ̀ọ́? Ṣé wàá rò pé ó lọ́pọlọ kankan ni? Ọpọlọ ẹja ló wà lágbárí rẹ̀ bó ṣe rí yẹn. Bùnmi, ẹnu burúkú rẹ̀ yìí náà ni. Mo sì kìlọ̀ fún ọ, ó kọ̀, ó jáwọ́ nínú ìjà jíjà kiri bí àkùkọ. Àìná, ṣé wọn náà tún fẹ́ bú mi ni? Àbí kí ló joyè ẹni a ní ó fẹ́ni lójú tó fata sẹ́nu sí báyìí? Bùnmi, tìrẹ náà kúkú là ń wí. Bí kì í bá ṣe pé bọ̀dọ̀ òun gan ní sùúrù, ó yẹ kó ti lé ọ jáde látìgbà tí ọmọ tí o bí fún ti kú látàrí ìjà burúkú tí ò ń jà kiri àdúgbò. Àìná, ó dìde gìjà bó ti gbọ́ ọ̀rọ̀ yìí. Èmi ò mọ̀pọ̀ ta ni mo ti ń pè lọ́rẹ̀ẹ́ láti yí ọjọ́ yìí. Àṣé èrò rẹ sí mi ò tiẹ̀ dáa. Ṣé bó sì ti lé mi jáde báyìí? Ṣé inú ẹ ti dùn? Àbùnú, ó rọrùn lò tí rọ́kọ fẹ́ látijọ́ yìí. Bùnmi, ìyẹn èmi náà. Àìná, ta ni ọ́? Ìwọ náà máa ń pera rẹ ní nǹkan. Ìwọ tó dàbí aáyán. Bùnmi lanu bí ó ti gbọ́rọ̀ yìí. Dídùn ló dùn tá à ń bọ̀ rẹ̀ jẹ̀kọ̀. Tílé oge ó kúkú tó gé jẹ. Ó wo inú ilé rẹ̀ tìkàtẹ̀gbin. Orin tó ń pè nílé, òun ló dàbí ilé adìẹ yìí. Bùnmi, ọ̀rẹ́ ìṣojú lásán mọ́. Àìná, ẹ̀yin náà la bá nídìí rẹ̀. Wò ó, láti òní lọ, o kì í ṣe ọ̀rẹ́ mi mọ́. Mo kọ̀ ọ́ láìwẹ̀yìn wò. Ó bẹ̀rẹ̀ sí ní palẹ̀ rẹ̀ mọ́. Bó bá rí mi lọ́nà, kò bùnà ya ni o. Nítorí tí mo bá kọlù ọ́, màá fà ọ́ ya pẹ́rẹpẹ̀rẹ ni. Má pe aago mi. Bí mo bá sì ṣèèṣì pe aago rẹ, ò gbọ́dọ̀ gbé. Oníranù. Ó dìde, ó kó ẹrù rẹ̀, ó fẹ́ jáde. Bùnmi, padà wá. Kò yẹ ká kàn pín gàrí bẹ́ẹ̀ yẹn. Wò ó, owó tí mo ní ni mo fẹ́ yá ọ. Lọ ronúpìwàdà kó tó pẹ́ jù fún ọ. Kò sí obìnrin tí ó fẹ́ ilé ọkọ gbé tí yóò máa hùwà bí o ti ń hùwà yìí o. Bóbìnrin bá sì lẹ́wà tí ò níwà, kò lè rí ilé ọkọ gbé láéláé torí ìwà lẹwà ọmọ ènìyàn. Sórí, bí mo lọ́kùnrin tó ń wáyàwó, mi lè ní kó fẹ́ ọ torí ká dágbé ó sàn jù ká gbé pẹ̀lú obìnrin oníjà lọ. Àìná, gbá iná ẹ sọ́hùn-ún. Àǹtí oníwàásù, ẹ̀yin tí ẹ níwà, ọkọ tí yín dà. Aláìníròònú, ẹni à ń wò sunkún tó ń wora rẹ̀ láwò rẹ̀ rìn. Ó bínú jáde, ọ̀rẹ́ rẹ̀ sì ń mi orí pẹ̀lú ìbànújẹ́ bí ó ti ń wò ó lọ. Ìran kẹrin. A rí Àìná tí ó ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ Àlàbá. Àlàbá, orí Bùnmi yẹn ti gbálẹ̀ ìwọ ló mọ̀. Àìná, wò ó ju pé orí rẹ̀ gbálẹ̀ lọ. Àwọn eku ń díje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbárí rẹ̀ pẹ̀lú. Ó ṣẹnu yánmayànmọ́, ó bẹ̀rẹ̀ sí ní sọ fún èmi Àìná Òrósùn kí n tún ìwà mi ṣe. Ó pàtẹ́wọ́ pòpòpò. Sọ fún mi, kí ni ohun tí kò dára nínú ìwà mi? Nítorí pé mi ò gbà kọ́kùnrin kan máa fi gbá mi lórí, àbí torí pé mi ò gbà káwọn èèyàn kan ó fọ̀bọ́ lọ̀ mí? Ó pòṣé bí ó ti ń mọ́jú táí bí ológbò. Àwa wí tán, bọ̀dá àgbàyà kan ní ìjà jíjà kiri mi sú òun, ó lé mi jáde. Èmi, ó fọwọ́ kan àyà rẹ̀. Àlàbá, má dá wọn lóhùn jàre. Àwọn tí wọn ò mọ nǹkan kan sí orí ti ọ̀rọ̀ bọ̀dá Tájù yẹn, kò sọ̀rọ̀ ńbẹ̀. Ó pòṣé, ọ̀rọ̀ ọkùnrin wá ṣe é pọ́nlé tó bẹ́ẹ̀ ni. Ìwọ náà wò mí bí mo ṣe sanra sí nígbà tí mo kúrò lọ́dọ̀ alákọ̀rí tí mò ń pè lọ́kọ mi yẹn. Mi ò rí ọ̀rọ̀ ọkùnrin kankan rò báyìí, mo ti jára mi. Àìná, láti kékeré mi ni mo ti máa ń kọ ẹ̀gbin. Gbogbo ènìyàn ló mọ̀ mí ní tamidànù. Mi ò gbàgbàkúgbà rárá. Àlàbá, kò yé wọn ni. Àìná, àwọn èèyàn gan mọ̀ pé ẹni tí ò bá tọwọ́ ọmọ rẹ̀ bọ́ sọ ní sàkání mi yóò kàn dín nínú iyọ̀. Bí ẹnikẹ́ni bá sì gbé mú nígbèkúgbè, màá bá wọn gé ìdànù ní kíá. Wọ́n wá níwà mi ò da. Ṣé kí wọ́n jẹ́ kí wọ́n máa fọwọ́ lọ̀ mí nímú ni? Àlàbá, wò ó, bí ẹrù rẹ wọlé kí o wá jẹun. Ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí kò tó ohun tí à ń lọ àdá sí. Àìná,
ó ṣé jàre ọ̀rẹ́ mi, kì í burúburú kí ó má kú ẹnìkan mọ́ ni. Ó gbé ẹrù rẹ̀ wọlé. Ibi tá ó tún fi àdàgbà ètò ìtàn kíkà tòní rọ̀ sí nìyí. Ẹ má gbàgbé, ẹ subscribe, ẹ like, ẹ comment, ẹ sì tẹ aago kí a tún lè mọ̀ ìgbà tí fọ́nrán èyí tó ń bọ̀ lọ́nà yóò tún wọlé. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí mi. Ó dàbọ̀.